Africa Content TV. Daddy Mr. Fuji Abana say Nigeria dey go. Àwọn ọ̀dọ́ oníbàbò àwọn ọ̀dọ́ ọkọ̀ lórí ìwé sábà ìlú pé ọmọ fẹ́ fún ayé òun àwọn ọdún náà ìgbẹ́. Ìmọ̀ ọ̀sẹ̀ tó nà pàṣẹ. Àyíká àmọ́ bàbá ṣe wà nínú ẹ̀mí wa ní inú ara wa nínú iṣẹ́ wa nínú iṣẹ́ wa. Àyíká àbámọ́ dọ́kítọ́ láti sí ìlú ọ̀gbẹ́ Báníwọ́ndà Mr. Fuji. Iṣẹ́ tẹ́ ẹ dá sí ilẹ̀ òun pàṣẹ. Dr. C. and the Manisa, Baba, the one that wrote the night. He's coming February 9. Someone does everything for him for our Dr. Sikiru Bansayo, Baba Boyi Kuchero, Jọ̀wọ́ tó bá jẹ́ pé wọ́n bẹ̀ láì, please February 9, ọjọ́ kẹsàn-án oṣù kejì, ọdún 2022, lọ́wọ́ àgbẹ̀sẹ̀ àbútí fọ́ọ̀ kí ìgbà ọ̀rọ̀ ẹ̀yẹ náà bá a sọ̀rọ̀ òbí ọ̀la ọ̀rọ̀ tí wọ́n lọ ọ̀rọ̀ nípa tó mọ̀ bá dábàá rárá lórí gbogbo àdúrà tẹ òjò fáwọn àbọ̀sọ̀ lọ́sẹ̀ ìfẹsẹ̀ lè ní lọ́wọ́ lọ́jọ́ tí ìkúnlẹ̀ sí síwájú ní òfẹ́ gbogbo ẹ̀gbẹ̀ṣẹ́. Báyìí sáré Dr. C. Àbábára òbí ọ̀la ẹ̀mí nípa ẹ̀rú ọba àṣìṣe òun ló jẹ́ kí fújì yóò ṣe adóni gbogbo bísí ṣe kú bá a sì lọ́bí lọ́wọ́lé àwọn oníkọ̀ fún gbogbo bísí ìjọkù bá a sì láti lọ́wọ́lé àwọn wípé iṣẹ́ dáadáa bẹ́ẹ̀ ṣe àánú bẹ́ẹ̀ ṣe pàṣẹ pẹ́láyé gbogbo ìgbà àdúrà nípa tó òun ló jẹ́ fújì oṣù ìlú wọn ò ṣe ilé ayé àwọn tó ń gbé yá nígbà tí àjọba àjọ ọkùnrin aláwọ̀ gbogbo onídùúrù fún náà gbogbo Nàìjíríà gbogbo Áfíríkà wọ́ọ̀dù àtọ̀nà tó bá ní ká ní tó fẹ́ wáyé wọ́n máa ṣe nídìí ìgbà àgbà ọ̀hún. Iṣẹ́ kò ṣe àwọn yìí bẹ́ẹ̀ ṣe dáadáa dúró lọ́wọ́ ló jẹ́ káwá báyìí barisa ẹgbẹ́ síjú Báníwọ́ndà. Àrídẹ́ ṣe dáadáa lágbàgbà àti létí àwọn iṣẹ́ ìgbòkè yìí kò polisi àmàlùdá ṣe dáadáa làwọn ṣe wá ó bẹ̀ pé wọn lábàlábà sí ara kò fẹ́ bí àwọn ọmọ yìí gbogbo ìjọba sílẹ̀ gbogbo nígbà jẹ́ ìrọ̀lẹ́ làkúrà àkúrà oníṣẹ́ bẹ́ẹ̀ dálẹ̀ ìfẹ́ làwọn jẹ́ ẹ̀fà sí àwọn àbújúwà náà. Bá a ṣe ìrọ̀lẹ́ àgbàgbà kò sí ìlú sí ìgbà òní bọ́ lórí ìfẹ́. Dr. Sikiru Ayinde Barrister.